Thank you so bá mi àrírí. Question fẹ́ bèrè yìí máa fún ilé example kan kí n tó mú question yẹn. Ó lọ́jọ́ kan tí mo wà lórí TikTok. So I saw a video of Bami Afajami àmì Ọlọ́run. Wọ́n wọ round neck, wọ́n dé face cap, wọ́n wọ ṣòkòtò. Wọ́n wá lọ fún lecture kan. After lecture yẹn, àwọn ọmọ ìwà bẹ̀rẹ̀ sí ní bú wọn. Conversation, imagine, afọ olóni ó. Òwe sọ olóyè Ọlọ́run wá ní kí ti ọ̀tá ni. Ọlọ́run ní àwọn arìnrìn bí olórí ibú èèyàn ni. Kẹ́ ẹ lọ àwùjọ tó when you are in Rome, you behave like a Roman. Tá bá dé lo àfọ́jú, apánú ojú kan fi kan rí náà ni. But kò yá àwọn people. So the question is, fashion is always associated with trends and self-expression. Sometimes you don't even want to, like big baby says so. Sometimes you don't want to dress like them. But because of, I want to force myself to dress like them. Now the point is, how can someone be fashionable while remaining true to their values and beliefs? As a Muslim, báwo ló ṣe lè jẹ́ ẹni tó yáyì tó fine? Tó ayé ṣe rí tọ́mọ̀ ní ajá láti fine fa. Tí ó kò dẹ̀ ní ba, tí ò ní ba ẹ̀sìn ẹ̀ àti gbàgbọ́ ẹ̀jẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kò sí ẹ̀sìn tó wá pẹ̀lú aṣọ. Ẹ̀sìn Islam, òun kọ́ ló ní jalamiya. Ẹ̀sìn Islam, òun kọ́ ló ní tajia. Ẹ̀sìn Islam, òun kọ́ ló ní láwàní. Ìmúra àwọn Lárúbáwá ni. Ohun tí ẹ̀sìn sọ fún wa ni wípé ẹ bo ìhòhò yín. Ànábì Ádámù alayhi salatu wasalam, ó wọṣọ àmọ́ kò wọ jàlámíà. Ewé la fi ṣe aṣọ fún níjọ́ náà lọ́hùn. Hawáwù náà wọṣọ as a decent lady, kò dẹ̀ wọ àbáyà. Ewé laṣọ rẹ̀ níjọ́ náà lọ́hùn. Léyìí tó túmọ̀ sí wípé kì í ṣe àbáyà, kì í ṣe jàlámíà ló máa jẹ́ kéèyàn look decent. Kàn rí dájú pé àbáyà tó wọ yẹn náà kó mọ̀ dá fìtínà lẹ̀ sáwùjọ alásàlátù. Àwọn àbáyà kan náà wà téèyàn bá wọ̀ gan náà, àfáà gan kí ó máa sá mọ́ nílàákàyè. Àfáà fẹ́ wí nǹkan kan ó máa gbàgbé tó fẹ́ wí. Àwọn aṣọ kan dẹ̀ ń bẹ tó jẹ́ tòkè àtilẹ̀ tó jẹ́ pé tóbìnrin bá wọ̀ wàláì ẹ̀ẹ́dẹ̀ máa rí bí ọmọlúàbí. Kódà ara àwọn àfáà tí wọ́n máa ń sọ pé ṣòkòtò obìnrin ò lè wọ̀. Àmì mi láyè láti sọ fún wa pé gbogbo owó àwọn kan báyẹn gan kò sẹ́rí kankan fún ẹ̀sìn Islam. Torí pé a padà tún rí àwọn ẹ̀rí tó sọ pé obìnrin lè wọ ṣòkòtò níwọ̀nba àgbà tí ṣòkòtò yẹn ò bá ti jẹ́ ṣòkòtò ọkùnrin tó jẹ́ ikú máa mú tàṣàbù bèrèjàl ikú fẹ́ jọ ọkùnrin. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí ò ní gbé ṣèpà rẹ̀ jáde, ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta òun ni kó jẹ́ pé ṣòkòtò tó wọ̀ yẹn o tó bá fẹ́ ṣàlù àlá àbó fẹ́ kírun kò ní lára láti ká sókè. Tó bá jẹ́ pé ìwù yẹn ni torí a rí ẹ̀rí pé àdìsí wà tó sọ pé wọ́n wọ nǹkan tó jọmọ́ bíi ṣòkòtò láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ mọ̀ obìnrin tó wọ tòkè tó wá wọ sàlẹ̀ kí lè má pè sàlẹ̀ ṣòkòtò ni. Ọlọ́run àwa pẹ̀lú wa. Àmín. Ẹ pàtẹ́wọ́. Gbogbo yín lẹ ń wọ ṣòkòtò ẹ pàtẹ́wọ́. Ẹ ń wá èrì tí ó bá àkẹ́ ọ̀pù náà ní tẹ́lẹ̀. Ẹ pàtẹ́wọ́.